my people, this is who we have in the house. Sir Ojoke. So Akinisa o. Ẹ ṣe àdúgbò. A ní ẹkúlé o. Ẹ máa ṣe é ṣe dáadáa ní bí o. Àdúgbò o. Ẹ káàbọ̀ ẹkú ni o. Ẹ ṣe Sọ́kọ̀ yín ò dépo. Òjèpo. So Father Foundation Manika Funile lẹ́yìn. Ṣé o dúpẹ́ o? The Lagos State Government wọ́n ní àfihàn ní foodstuff. Èmi nìkan tán. Èmi nìkan tán. Ẹ̀kọ́ wa kí ni o. Ẹ mọ̀ sí adúpẹ́ o. Ọlọ́run ò ní fi pa ọmọ yín, kò ní fi pa ayé, kò ní fi pàdílé yín o. Gbogbo ilé ìtẹ́ ṣe fún wa yìí, Ọlọ́run jẹ́ kẹ́yìn náà ọmọ ara láàánú. Ebi àárọ̀, ebi ọ̀sán, ebi alẹ́ kò ní fi pa kankan nù yín, kò ní fi pa ẹ̀yìn náà. Ọlọ́run bá wo ọmọ yín o. Òró ò ní yálé yín o. Òró ò ní mọ́mọ yín, kò ní mọ́kọ yín, kò ní mú gbogbo àwọn èèyàn yín o. Bẹ́ẹ̀ ni kò ní mú gbogbo àwọn èèyàn tèmi náà o. Gbogbo apáta àṣeyẹ la máa ṣe o. Àṣeyẹ tàlákànṣe pa máa ṣàṣeyẹ o. Ẹ̀yin ká fún wa ní kíní, Ọlọ́run kò fi lójú tì yín o. Bámúbámú lẹ́ẹ̀ mọ̀ yó o. Ọlọ́run ọmọ tọ́jú ẹ̀yin náà o. Ẹ ṣe táǹkì ọ̀.